Uncle Òṣùpá nígbà tí Esabod ń attack business ní Merciless tó ń polówó fún yín àti ọ̀rẹ́ yín tẹ́ ẹ jọjọ́ pé Uncle Òṣùpá ǹjẹ́ yín lérò wípé èèyàn kan lè máa ba iṣẹ́ yín jẹ́ láti polówó fún ọ̀rẹ́ tèmi kí n dẹ̀ máa wo ọ̀rẹ́ mi yẹn kọ́ dẹ̀ máa ba iṣẹ́ títí yín jẹ́ Uncle Òṣùpá ẹ̀gbọ́n mi. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin sọ àwọn ọ̀rọ̀ tó serious nípa arákùnrin tí a mọ̀ sí Saheed Òṣùpá tó ń kọ fújì. Ó sọ̀rọ̀ nípa rẹ̀ gidi gan nínú fọ́nrán yìí. Ó sọ bí ó ṣe ṣẹ̀wọ̀n tó àti wípé ó tún sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àṣírí nínú fọ́nrán yìí. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin bí ọ̀rọ̀ náà bí ó ṣe rí. Kí la jọ fẹ́ fi rántí ara wa? Kí ni ká jọ fẹ́ rò mọ́ra wa lára nígbà tá a bá ń pàdé àwọn ọmọ ara wa? Ìwà sọ́dọ̀ Ògúnlélé. Tó bá jẹ́ pé irọ́ ni mo pa Ògúnlákayé mi. Àmọ́ tó bá jẹ́ pé òtítọ́ ni mo sọ, ó bù dọ́wọ̀ fún mi. Ó bù pèsè fún mi. Ó dọ́wọ̀ fọmọ mi. Ó dọ́wọ̀ fọmọ mi. Ó bù dọ́wọ̀ fún ìrìnàjò mi. Ó bù lákàyé. Ó pèsè fún mi. Ó pèsè owó, ọmọ, àlàáfíà, àtúbálẹ̀ ọ̀rọ̀. Tó bá jẹ́ pé tòótọ́ ni ọ̀rẹ́ yín tẹ́ ju jókòó bí. Ó sọ níwájú DSS pé ẹ̀yin ẹgbẹ́ kan láwà. Ìbéèrè. Báyìí pé tòótọ́ lọ̀rẹ́ yín sọ bẹ́ẹ̀. Kí Ògúnlákayé ọ̀ṣun mọ̀lẹ̀, òlé nílé fẹ̀jẹ̀wẹ̀, òláṣọ nílé fi mọ̀ kí mọ̀ bóra. Ó dọ́wọ̀ fún mi tó bá jẹ́ pé tòótọ́ ni ọ̀rẹ́ yín tó ṣì kẹta yín bí. Ọ̀rẹ́ yín tó ń talẹ̀ yín tó bá jẹ́ pé tòótọ́ ló sọ bẹ́ẹ̀. Ṣé mo ti fògùn múra rí lórí bíbá yìí? Ẹni pé mi ò gbé Kùránì wá, mi ò gbé Bíbélì wá, òun ni. Ògúnlákayé, agogo lélẹ̀ ìbò ògún ni. Epo bá dé ní òun dẹ̀bọ̀. Tó bá jẹ́ pé tòótọ́ lọ̀rẹ́ yín sọ bẹ́ẹ̀, kí Ògúnlákayé tó dọ́wọ̀ fún mi. Ó gbé mi ga, ó gbé mi jẹrí ọ̀tá. Ó gbé mi lékè, ó lànà owó fún mi. Ọ̀nà ẹni gígùn, ọ̀nà àlàáfíà, àìkúbálẹ̀ ọ̀rọ̀. Ògúnlákayé lànà fún mi. Tó bá jẹ́ pé tòótọ́ lọ̀rẹ́ yín sọ bẹ́ẹ̀, pẹ́yìn ẹgbẹ́ fún mi. Uncle Òṣùpá nígbà tá a kúrò nílé DSS ẹ̀yin àtọ̀rẹ́ yín tún proceed ẹ gbé mi lọ sí Ìlọrin níbi tẹ́ ẹ létà gbé Zazu lọ tí Zazu wẹ̀wọ̀n. Uncle Òṣùpá kí lẹ fẹ́ gbà nínú ẹkún mi? Kí ni ìṣubú mi dà fún yín? Ẹ̀yin èèyàn ẹ mọ tó ṣẹlẹ̀ ẹni tí ò bá mọ̀ di ọ̀rọ̀ má fẹ́ rí sí. Ọ̀rọ̀ social media yìí dìbò ju nǹkan tẹ́ ẹ̀ ń rò lọ. Kò ń ṣe èèyàn wa kò gbéde wa. Uncle Òṣùpá ẹ̀gbọ́n mi àtàtà alálùbáríkà ẹ̀gbọ́n tó ṣe fi yọgàn ẹ̀gbọ́n mi Òṣùpá níjọ́ tẹ́ ẹ jọ ṣe dọ́kúmẹ́ǹtì ẹ jọ gbé mi lọ sí Ìlọrin báwo lè ṣe fíìmù inú yín dùn àbí? Uncle Òṣùpá ṣé ẹ mọ̀ pé ní gbogbo àgbáyé ṣé ẹ mọ̀ pé tíìmù yín nìkan ló ń gbé àwọn èèyàn lọ sẹ́wọ̀n lẹ́kọ̀ọ́ ní òkè kúrú ẹ mọ̀ pé tíìmù tẹ́ wà nìkan ló ń gbé àwọn èèyàn lọ sókè kúrú. Bọ̀dá mi Òṣùpá ẹ wo ohun tẹ́ ẹ plan kalẹ̀ ẹ wo ibi tí Ọlọ́run gbà yọ sí yín ẹ wo tíìmù tẹ́ belong sí ẹ̀gbọ́n mi ẹ wo tíìmù tẹ́ wà ẹ dẹ̀ kì í ṣe èèyàn burúkú Uncle Òṣùpá èèyàn dáadáa dẹ̀ ní ẹ dẹ̀ mọ̀ pé mo love yín gan mo love yín gan ẹ̀gbọ́n mi
níṣe ni máa ń rí níbi ká ní pé màmá kan náà ló bí èmi àti mo máa ń rí níbẹ̀ mi ò mọ̀ pé ìjáde mi ò wọlé mi mọ̀ pé ń bí tì mí yín mi ò mọ̀ láyéláyé bọ̀dá mi ò wọ́n bá lómi yín ló máa ṣe ẹja mi jiná màá ní rọrùn ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó yọ mí nínú gbogbo plan tẹ́ ní fún mi ayé mà burú ọkọ Òṣùpá ayé mà le o ẹ̀gbọ́n mi Òṣùpá ẹ wojú mi sẹ a ní ogun ni tí ọ̀rẹ́ tèmi alábàásọ̀rọ̀ mi táwa lòun fẹ́ lọ tì í mókè kúrá bọ̀dá mi èèwọ̀ ni ní ìgbọ́dọ̀ lajúlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí mi bọ̀dá mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ò gbọ́dọ̀ sọ yín dẹlẹ́wọ̀n kò tí ì sí ọ̀rẹ́ mi tán bí nínú obìnrin táwa máa baṣẹ́ yín jẹ́ bí àwọn tíìmù yín ṣe àtàkì bíbélì kò tí ì sí. tíre bá bíbí bọ̀dá mi ìpàdé dọ̀wọ́ ẹ̀yin ò mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tébílẹ̀tì tẹ́ ẹ kọ́ sí wa lọ́fun ẹ mọ̀ pé àfáàsù náà òun náà máa píìlì tébílẹ̀tì rẹ̀ ágàgì ọrùn yẹn kù sí. ẹ̀gbọ́n mi Òṣùpá àwọn tíìmù yìí ni mo bá wí o ìkà yẹn pọ̀ yóò gbọ́dọ̀ ṣe fẹ́ràn kó. anybody ò gbọ́dọ̀ drag ẹ̀gbọ́n tèmi Saheed Òṣùpá ẹ gbọ́dọ̀ drag ẹ̀gbọ́n mi ṣé ẹ̀yin lọ́lọ́run tó ń yọ mí lọ́wọ́ ẹ̀gbọ́n mi dàyí Saheed Òṣùpá ẹ̀yin lẹ dá mi tẹ́ ń yọ mí lọ́wọ́ ẹ̀ ṣe bí ìyí tí mo rántí sọ ni ẹ ṣe mọ̀ pé babaláwo lẹ̀gbọ́n mi ẹ mọ̀ bí tẹ́gbọ́n mi àtàwọn tí mu wọn ti máa mórúkọ mi dé àtàwòrán mi tẹ́gbọ́n mi máa lè bẹ̀rí mi jẹ́ pé Lizzy ọ̀rẹ́ mi farabalẹ̀ àbúrò mi Lizzy ń gbọ́